Ojútáyé dé. Ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí. Ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá, ṣé lóòótọ́ ni bó Olódùmarè ń bẹ mò ń béèrè wò. Àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀. Ẹni tí ó pìtàn Yorùbá dé. Ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá? Ẹ gbọ́, ṣé lóòótọ́ Aláàfin àgbà ọba ni? Àfáà Búlálà tí ń bẹ lóde Ọ̀fà, ta ló mọ̀ ọ́? Adémọ́lá Adélabú ń gbé gbogbo rẹ̀ bọ̀. Ẹ gbọ́, kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ Yorùbá? Adélabú, ibi táwọn ò lè dé, mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀. Adémọ́lá Adélabú, ẹni tó Oòduà àgbétàn Yorùbá lé lọ́wọ́. Àyìnlá mo ṣe lákàlàkà níbi odò ń gbójúgbà mi lọ. Òdùmarè ló rán mi sílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè. Adémọ́lá Adélabú, ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó Olódùmarè bí. Ètò Ojútáyé ńlẹ́ ẹ̀ máa wò lórí móhùnmáwòrán yín. Iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 08035227441 08035227441. Adémọ́lá Adélabú lẹ̀ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀. ẹ ǹlẹ́ bẹ̀ ń wo ọmọ káàárọ̀ òjíire ẹ mọ̀ kújọ́ méjìjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ gbọ́ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ ẹ kú àtijọ́ ẹ kú àtijọ́ ilẹ̀ káàárọ̀ òjíire ò ní bàjẹ́ o. Ojútáyé ọdún 13 kọjá tẹ́ ẹ ti wo ètò Ojútáyé kẹ́yìn. Ọpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba mi abùjẹ́bùdànù ẹlẹ́dàá mi ọba abùjẹ́bùtọ́rẹ́ abọ̀nà nígbà abọ̀nà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọba tó lọ́nà níbi tá àti ẹ̀ mọ iye ọba tó nígbà ẹrù tó nígbà òṣùká ìbà Ọlọ́run ọba ìbà Oòduà ọ̀wọ́n làárọ̀ go ọ̀pọ̀ ní àátọ̀bù ọ̀sán làárọ̀ dẹ àfẹ̀mọ́júmọ́ làárọ̀ àwọn bàbà kùtùkùtù làárọ̀ jẹ́ mo dé lónìí mo fẹ́ pe bàbá mi bàbá aláyé mọ́rẹ́ gbogbo tí mo bá ti ń fẹ́ kó máa yé mi nítorí àṣípayá ńlọbìnrin sílẹ̀kùn ìmọ̀. Oòduà bàbá ọ̀kàn bí bàbá ọba agbóláyà bí àìrá odù tó dáwà aládé ńlá ọba tó borí gbogbo ọba ọlọ́fin àjàláyé kó tó lọ láyé kó bàgbà jẹ́ ọmọ ní ẹbẹ̀ kó tẹ̀yìn bàbá mi ṣe gbogbo èèyàn dúdú ẹjẹ́ aṣáwó rẹ̀ pọ̀. bí eré ètò Ojútáyé tó ti dé o. Ojútáyé ó tàn mọ́lẹ̀ kedere sínú àṣà àti ìṣe Yorùbá ní ilẹ̀ káàárọ̀ òjíire ọ̀pọ̀ ohun ìjìnlẹ̀ ni Ojútáyé ó máa ṣàlàyé ẹ farabalẹ̀ ẹ jẹ́ a jọ gbádùn ètò Ojútáyé lónìí. Mo kí yín kú ọjọ́ mẹ́ta ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire. Ètò Ojútáyé tó mú wa rántí ìṣẹ̀lẹ̀ ńlá tó ti ṣẹlẹ̀ nílẹ̀ wa sẹ́yìn àti tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ètò Ojútáyé yìí náà ló ń jẹ́ ká rántí àwọn àkàndá ẹ̀dá tí Ọlọ́run ti dá sílẹ̀ èèyàn dúdú tí wọ́n sì ti gbé láàrin wa. Nínú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ni ìyá wa BILIKISU Sùngbọ́. Ọ̀pọ̀ ń pè wọ́n ní BILIKISU. Ọ̀pọ̀ náà ló mọ ìyá wa yìí sí ayaba Ṣébà tí ìwé mímọ́ Bíbélì ń tọ́ka sí pé ó jẹ́ ayaba Ṣébà tí í ṣe ìyàwó ọba Sólómọ́nì. Ìyá wa BILIKISU Sùngbọ́ ni a gbọ́ pé ó ṣe ìyàwó fún Sólómọ́nì ọba ọmọ Dáfídì. Ìlú Òkè Ẹ̀rì lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀bú Òde ni a ti bí ìyá wa yìí. Láti ìhín yìí ló ti lọ ṣèyàwó Sólómọ́nì. Màmá wa padà wá ó sì sùn sí ìlú rẹ̀ ní Òkè Ẹ̀rì. Bàbá wa Abraham ni atọ́nà wa tí ó mú wa dé ibi tí màmá wa sùn sí torí bàbá jẹ́ ọ̀kan lára ẹbí màmá wa BILIKISU Sùngbọ́. Ẹ ó máa gbọ́ àlàyé ní sísẹ̀ntẹ̀lé. A ti dé ibi àbáwọlé
ibi tí ìyá wa sùn sí ẹ bá wa ká lọ. ẹ farabalẹ̀ láti gbọ́ àlàyé lẹ́nu bàbá wa Abraham tí í ṣe alábòójútó ojú orí ìyá wa Bàríkísù sùn gbọ́. kíyà wa tó kíyà wa Bílíkísù sùn gbọ́ kó tó kú ibi tó rí àṣẹ nǹkan tó fi ń pàṣẹ ibi tó rí mọ́ agbára wọn. nǹkan agbára rẹ̀ ẹ bá wa náwó síbẹ̀ dáadáa. nǹkan agbára rẹ̀ ibi tó rí mọ́ ibẹ̀. tó wí bẹ́ẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. tó wí bẹ́ẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. ó ti kọ́kọ́ rí síbẹ̀ kó tó di fáwọn. ó ti rí síbẹ̀ kó tó di kú títí dí èyí ni nǹkan agbára yẹn ń ṣiṣẹ́ tó yàn bá dé ibí tó ní kí tóun dá tẹ̀rẹ̀ àdá tó ní kí tóun bàjẹ́ tẹ̀rẹ̀ àbàjẹ́ nǹkan agbára rẹ̀ ni ẹnì kan kì í ṣépè níbi láìsí àdúrà àwọn àjẹ́ yìí. bàbá sẹ́yìn lè ẹrú kó tó rí báwọn. ẹnìkan kì í gbà ẹnìkan kì í gbà bí ẹnìkan kì í bọ̀ bẹ́ẹ̀ láì jẹ́ pé wọ́n fẹ́ ṣe ọdún fún ẹnìkan kì í bọ̀ bẹ́ẹ̀ ibí yìí ni wọ́n ti sọ́ka nígbà tí kótó bí jẹ́ kábíyèsí ọlọ́run. ó wá jẹ́ ibi pàtàkì èyí tó ní tí òun bá kú ibí yìí ni kú àmọ́ ní obìnrin ò gbọ́dọ̀ dé orí sàárò ajá ò gbọ́dọ̀ débẹ̀ ibi tí obìnrin ò máa dé tí ajá ò máa dé ọkùnrin ò gbọ́dọ̀ dáko níbẹ̀ lọ ṣe fi igbó yìí lẹ̀ pé ó jẹ́ igbó Bílíkísù Ṣòǹgbọ́ èyìnbó tó ní òun àdébí pẹ̀lú ìyàwó òun tí wọ́n ní wọn ò gbọ́dọ̀ débí wọ́n gbà láì nígbà tó débí kó tó dé Ìjẹ̀bú-Òde ajá ẹ̀ kú kó tó dé Èkó ní ìkọjá ìkọgbà ó ní ìyàwó rẹ̀ kú Ọlọ́run fún wa bọ̀wé má gbọ́ padà ní ìyàwó. bàbá màmá wa yìí báwo ni ẹ̀yin ṣe jẹ́ sí wọn. àwa jẹ́ fámílì sí wọn nínú àwọn tí a bá tún pẹ́ títí níbí tí a bá lọ nínú àwọn fámílì wa òun náà ló máa tún dìde láti máa mọ̀yàn wá bí tó máa sọ àlàyé gẹ́gẹ́ bó ti di. orúkọ wọn gan ẹ bá wa sọ látòkè délẹ̀ orúkọ tí wọ́n ń jẹ́ gangan. ṣé àwọn màmá wa yìí. Ṣùǹgbọ́ ní orúkọ àbísọ wọn Bílíkísù ní orúkọ sínú wọn. ṣùgbọ́n ẹ rántí orúkọ ìyá wọn o. no ẹ rántí orúkọ bàbá wọn. a ò mọ orúkọ ìyá wọn a ò mọ orúkọ bàbá wọn. ìyá wa yìí ti lọ káàkiri ayé kó tó bọ̀ kó ra bá jókòó níbi ìjókòó ẹ̀ níbi ìjókòó rẹ̀ yẹn gan-an kò sí ẹni ètò ní ọlá tó ní gbogbo ilẹ̀. ní dédé ilẹ̀ ẹni níbẹ̀ ló ti fẹ́ Sólómọ́nì tó ti Sólómọ́nì ṣe mọ̀ pé ṣẹ́kọ̀ọ́ṣẹ́ náà ló jọ bẹ́ẹ̀ níbẹ̀ ló ti fẹ́. ẹ báwo ni ọba Sólómọ́nì ṣe mọ̀ wọ́n kó tó fẹ́ wọn. nígbà tí ọba Sólómọ́nì ó ní ẹyẹ kan ètò ìran káàkiri pé nǹkan tó bá ti rí ní ilẹ̀ ìwọ̀ oòrùn kó a máa sọ fún un. nígbà tí ẹyẹ yẹn débẹ̀ ẹyẹ yẹn rí ìyá wa yìí orí mọ̀ pé ọlá rẹ̀ ó jù ti Sólómọ́nì ó sálámọ̀ sí ní èdè tí àwọn mùsùlùmí wọn kíra ó ní ńbo ló ti jẹ́ ìyẹn ìyá wa ń béèrè lọ́wọ́ ẹyẹ yẹn ó ní wọn rán òun káàkiri pé nǹkan tó ń bá rí nílẹ̀ ìwọ̀ oòrùn kó wàá máa sọ ó gbà náà lejò àkùkọ ẹdìyẹ lọ́rán pẹ̀lú ẹ̀ níjọ́hùn nígbà tí àkùkọ ẹdìyẹ yẹn torí mọ̀ pé wọ́n ń ṣe àlàyé ó fi ẹyẹ wúdúwúdà ilẹ̀ ó padà nígbà tó dé yàrá ẹyẹ ohun Sólómọ́nì ó ní ẹyẹ wúdúwúdà olóògbó bí lọ
ohun tó bá dé olóhùn àjẹ níyà nígbà tó yẹ ojú dàdé orí ọmọ Sólèmọ́ olóhùn lóbìnrin kan lẹ́ẹ̀wọ̀ ó náà lárẹ̀ jù tiẹ̀ lọ ó yà lẹ́nu ó yà lẹ́nu pé òtúróbìnrin tó lọ́lá obìnrin kan tó náà lájú ti òun olóòdà ó náà kò kẹ́ díẹ̀ tí ìdè ó ní òbá òbí lọ ńbẹ ló ṣe géègù fún àkókò díẹ̀ pé àṣà ń fòfà àwòdì ń fòfà rìkíṣí yóò jẹ́ kí adìyẹ fòfà bẹ́ẹ̀ ló kí ní adìyẹ ò ní fò mọ́ wàá bí ẹyẹ wúdúwúdà ó ní báwo lòun ó ti ṣègbójú gan ní obìnrin yìí onítọ̀ bá ràn wọ́n lóun á padà ọwọ́ akọ wòṣìkà ọkọ̀ wọn. òsíkà ó jẹ́ lẹ́tà ó tẹ lẹ́tà. ó ní kó mú fún obìnrin pé kó wá fojú gan náà nígbà tí wọ́n mú lẹ́tà fún ìyá wa ó bẹ̀ẹ̀ sẹ́ni òun gbé rí àwọn ní ìbọjókòó dìde wọ́n ní ẹnìkan tó wà tí ọmọ àtúbọ̀ dìde lọ ibì kan. níbi tó lọ́lá dé. kí ló ń wá lọ. kílẹ̀ ni náà ní lọ́wọ́. ìyá wa kọ́ wòṣíkà tiẹ̀ ó kọ̀ fún pé kó wá fojú gan náà. nígbà tí wọ́n mú fún Solomon tó bá máa dá èsì padà ó ní òun àdé nígbà báyìí. ìyá wa fún 100 máìlì tẹ góòlù ètò máa fún ẹ̀ dé ilé tiẹ̀. nígbà náà lọ́hùn. nígbà náà lọ́hùn níbi ọlá ẹ̀ ti pọ̀ tó. 100 máìlì. 100 máìlì ló fi tẹ góòlù wọ́n á múnà dé ilé tiẹ̀. nígbà tó rí ẹ̀rù bà kò tó lẹ́nu láti sọ pé máa fẹ́ wípé wọ́n jọ gbàrà ní àlejò. ó wá béèrè lọ́wọ́ rẹ̀ yẹn Solomon ó ní kí ní ìsìn tiẹ̀ olóhùn lòún sìn òun lòún sìn. yẹn ni pé ẹlẹ́sìn àbáláyé ni òun oòrùn ni òun sìn. tí ọjọ́ bá ti yọ kọ́ gólé àdúrà ìtumọ̀ oòrùn lòún sìn. yes ẹ máa tẹ̀síwájú. ó ní kò burú onítọ̀ bá fẹ́ wọn ò fẹ́ àríwá ètò fẹ́ yọjú fífẹ́ sí nìyẹn o onítọ̀ bá fẹ́ wọn olóhùn akọ ẹ nímọ̀ ìyá akẹ́mi fẹ́ ìmọ̀ ìyá wa ní kò burú olóhùn afẹ́. kábíyèsí ọlọ́run olódùmarè. ọjọ́ ń bá bọ̀ ọgbà náà àlejò fún ọgbà díẹ̀ ìyá wa dá àkókò yìí tó máa padà wá. pé kí Solomoni kó padà wá. kó tún padà wá. gẹ́gẹ́ bí olólùfẹ́ tó ríra wọn. tó bá mọ̀ pé onífẹ́ mi o. tó padà wá. tó bá mọ̀ pé onífẹ́ mi o. pípadà rẹ̀ ló ń dá ń padà wá. pípadà yẹn ó jẹ́ kí a máa fẹ́ yàwó. ojú táyé dé. ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí. ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni bó Olódùmarè ń bẹ mò ń béèrè wò. àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀. ẹni tí ó pìtàn Yorùbá dé. ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá. ẹ gbọ́ ṣé lóòótọ́ Aláàfin àgbà ọba ni. àáfàá Àbúlálà tí ń bẹ lóde Ọ̀fà ta ló mọ̀ ọ́. Adémọ́lá Adélabú ń gbé gbogbo rẹ̀ bọ̀. ẹ gbọ́ kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ Yorùbá. Adélabú ibi táwọn ò lè dé mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀. Adémọ́lá Adélabú ẹni tó du àgbétàn Yorùbá lé lọ́wọ́. Àyìnlá mo ṣe lákàlàkà níbi odò ń gbójúgbà mi lọ. Òdùmarè ló rán mi sílẹ̀ Yorùbá ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè. Adémọ́lá Adélabú ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó Olódùmarè bí. ètò ojútáyé ńlẹ́ ẹ̀ máa wò lórí móhùnmáwòrán yín iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 080
08035227441 08035227441 Adémọ́lá Adélabú lẹ̀ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀. wọ́n dáṣẹ́ ń padà bọ̀ ó wá ro títí ìyẹn Solomon ó ní gbogbo ẹrù obìnrin yìí báwo lòun ó ti ṣe tó lè dé ilé òun nígbà tóun ò ní irú ẹrù obìnrin yìí ó pé ẹyẹ wúdúwúdà ó lẹ́yìn tó lè bọ̀ kẹrù yìí níbi tí ìyá ìfi pamọ́ sí ó lẹ́yìn tó lè bọ̀ kó wọn ò lágbára rẹ̀ wá pé ẹyẹ dábà àjọ̀nú ẹyẹ èdè olórí. gbogbo àwọn ẹyẹ tá à ń dárúkọ yìí àjọ̀nú ni wọ́n. àjọ̀nú ni wọ́n. bẹ́ẹ̀ ní ìṣẹ́jú mẹ́wàá lóun àkọ́kọ́ dé ilẹ̀ mọ́kà. ibà ti dìde níbẹ̀ tó ń lọ ẹrú ti kọjá láàmú wọ́n ti kó ẹrú kó tó dé yá àwọn ti fẹ́ lò dànkọ́rẹ́ ti gbogbo ilé ti Sulemana. Sulemana á fún ọgọ́rùn-ún máìlì tẹ̀ gíláàsì dépò ti ìyá wa tó tẹ góòlù ẹ̀rọ fúnra ìdílé nígbà tó dé yá orí tòótọ́ kò ṣe wí pé kíní yìí tèmi. ó ní ṣọ́ọ̀ náà rí bí ìjókòó òun bóun ti jẹ́ olóò dàbí olóò dàbí àmọ́ ìpinnu wọn ti ní báwọn kò ti dọ̀gbò tó òun ò ní sùn nílẹ̀ ìjòjì òun á padà wálé. ìyá wa ló sọ bẹ́ẹ̀. òyìn ó ti sọ bẹ́ẹ̀ fún pé òun ò ní sùn nílẹ̀ ìjòjì òun á padà wálé. tọ́jọ́ bá fẹ́ dalẹ̀. níṣẹ́ tí ògbóǹde olóhùn padà wá àmọ́ gbogbo ẹrù ẹ̀ àgágóòdù ẹ̀ dédé nǹkan rẹ̀ pátápátá ìtàn kó lọ wọn ò dà kó padà bọ̀ nínú ilẹ̀ mọ́kànà lóra fún. àmọ́ ń ṣètò dé gbogbo àwọn ẹrú àwọn wá àwọn ẹ̀yìn wọ́n ti fọ́ká wọ́n ti lọ wájú pé ibi yóò lò máa sùn ṣètò pé ibi ìlú sùn bó ti jẹ́ nù. àwọn nǹkan kan wà tí ẹ náwó sí lọ́ọ̀kan nígbà tí màmá wá fún ẹni lọ́rùn yẹn ni wọ́n ti wẹ̀ wọ́n àbí ẹ láàyè. ìyàwó yẹn lọ ti wẹ òkú wọn láti ìyàwó lọ ti gbé wa bí láti ibà àgọ́rọ́dì débi ní gígùn ẹ̀. Igi tó dúró. láti da àgọ́rọ́dì láti di ọ̀nà ní gígùn ẹ̀. bá a náwó síbi irin láti di irin yìí débi gígùn ọ̀nà ní gígùn rẹ̀. débi igi tó dúró. igi tó dúró yẹn. gígùn ìyá wa náà. gígùn ìyá wa BILIKISU sùn. àkàndá obìnrin ni. obìnrin ìyanu ni. ǹjẹ́ ń ṣe tẹ́ ẹ rí fọ́tò ẹ̀ sẹ́yìn ǹjẹ́ kò láríyànjiyàn ni. kò láríyànjiyàn. ṣùgbọ́n ẹ sọ nǹkan kan ní bí ìgbà tó jẹ́ pé bí ọmọ mélòó ni ìyá wa fi sáyé lọ nígbà tí ó wà láyé. kò bímọ gbogbo àwọn fámìlì ló fi ṣàmọ. ojú táyé dé ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni bó Olódùmarè ń bẹ mò ń béèrè wò àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀ ẹni tí ó pìtàn Yorùbá dé ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá ẹ gbọ́ ṣé lóòótọ́ Aláàfin àgbà ọba ni àáfà Àbúlálà tí ń bẹ lóde Ọ̀fà ta ló mọ̀ ọ́ Adémọ́lá Adélabú ń gbé gbogbo rẹ̀ bọ̀ ẹ gbọ́ kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ Yorùbá. Adélabú ibi táwọn ò lè dé mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀
Adémọ́lá Adélabú ẹni tó du àgbétàn Yorùbá lé lọ́wọ́ Àyìnlá mo ṣe lákàlàkà níbi odò ń gbójúgbà mi lọ Òdùmarè ló rán mi sílẹ̀ Yorùbá ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè Adémọ́lá Adélabú ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó Olódùmarè bí ètò Ojútáyé ńlẹ́ ẹ̀ máa wò lórí móhùnmáwòrán yín iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 08035227441 08035227441 Adémọ́lá Adélabú lẹ̀ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀. Gbogbo wa la ti rí ibi tí màmá wa sùn sí ọ̀tọ̀ ní ibi tí ìyá wa rí agbára rẹ̀ mọ́ nígbà tó wà láyé ọ̀tọ̀ ní ibi tí wọ́n ti wẹ òkú ìyá wa yìí pàápàá sàárè rẹ̀ ibi mẹ́tẹ̀ẹ̀ta yìí kì í hu koríko kódà koríko tàbí ewé kì í jábọ́ sórí sàárè yìí kí àwọn ìjọba tó ṣe ilé lé sàárè yìí lórí àwọn aláǹtakùn ló ta òwú lé sàárè náà lórí tí kì í jẹ́ kí ewé ó bọ́lé sàárè ọ̀hún lóòótọ́ ni ìyá wa jẹ́ obìnrin àwa ò mọ ohun tí àwọn obìnrin ṣe gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ sí ìyá wa yìí tí ìyá wa náà fi búra pé láéláé obìnrin kò gbọdọ̀ dé ojú orórì òun bí kò ṣe ọkùnrin nìkan a sì ti gbọ́ nípa òyìnbó kan tó sọ pé túláàsì ìyàwó òun pẹ̀lú ajá òun gbọ́dọ̀ dé ojú orórì ìyá wa yìí ẹ̀gbọ́n tí wọ́n ló ṣẹlẹ̀ síbí ìrìn àjò ìyá wa la ti gbọ́ yìí a fọ̀rọ̀ wá àwọn ará ìlú òkè ẹ̀rì lẹ́nu wò ohun tí wọ́n sọ rèé. àwa ń dé ibi ọjà yẹn níbi tí wọ́n ṣe géètì sí yẹn àwa obìnrin máa ń débẹ̀ gbogbo àwọn tó bá ń lọ mọ́kà àwọn abẹ máa gbàdúrà lóbìnrin àmọ́ àwọn ọkùnrin yẹn ọ̀rẹ́ máa ń wọlé. nǹkan bíi idán kan tó ṣe lójú gbogbo wa nígbà tí èmi gbọ́njú ni pé ọdọọdún ni wọ́n máa ń ṣe ọdún yẹn ṣùgbọ́n bí wọ́n ṣe máa ń ṣe ọdún yẹn nígbà tí owó ò tí ì ya yẹ̀yẹ̀ báyìí wọ́n á lọ ra ẹran àgbò funfun wọ́n á lọ fi bọ́ àgbò yẹn á fún pé bí wọ́n ṣe mú àgbò kan yẹn lọ síbẹ̀ tí wọ́n ń ṣàdúrà àgbò kan kàn sáré bọ̀ níwọ̀n ọmọ ibi tó ti wá ó kàn débẹ̀ ó dẹ̀ dojú bíríkìsù yẹn ó dẹ̀ dúró òun ni wọ́n pa àṣìkejì ìjọ yẹn tèmi fojú mi rí kì í ṣe pé wọ́n pa ń tàn fún mi. òkè ẹ̀rí yìí náà láti ṣe apẹtẹ fi ń ṣe fújì ìyá wa ńlá tẹ̀ lọ wò yẹn náà òun ló fi lélẹ̀ nílùú yìí. ṣé pé ìyá wa ló kọ́kọ́ ṣe kí ní tẹ́lẹ̀? bẹ́ẹ̀ ni ìyá wa yẹn ṣùgbọ́n yẹn ló kọ́kọ́ ṣe. iṣẹ́ tí ìyá wa ń ṣe tó fi ń ṣe nígbà jíjì ẹ̀ òun náà ni wọ́n ń ṣe. àwọn nǹkan ọ̀nà. nǹkan ọ̀nà tí ìyá wa ń ṣe. nǹkan tí wọ́n fi amọ̀ ṣe. ǹjẹ́ ẹ̀yin ọmọ Yorùbá bí a bá rántí àwọn tó ti lọ láàrin wa tí a sì ń ṣe bó ti tọ́ àti bó ti yẹ nípa wọn àdúrà wa yóò máa gbà síwájú àti síwájú nítorí pé Yorùbá ni ó ní ilẹ̀ àgbáyé gẹ́gẹ́ bí a ti ń tẹnu mọ́. tọ́ ẹ̀yin ọmọ odù tó dá ìwà ètò Ojútáyé bẹ̀rẹ̀ nù àyà bẹ́ẹ̀lẹ̀ ọ̀bẹ aré òkété ní ibi tó ń lọ ọ̀nà jìn ó ní ṣùgbọ́n tàkúté ní ọ̀jẹ́ àsìkò tó fún wa lónìí ó tó dọjọ́ mẹ́jọ tí a tún kán lu agbami ètò Ojútáyé a fìrè pàdé ọba àlùfọ́ aláyémọ́rẹ́ àṣemọjọ bí owó ọ̀gbárùkù ẹ̀fọ́ sọ̀rọ̀ ọlọ́jọ́ òní mo rí bàbá mi èmi Àyìnlá igi tó ṣàlọ tí mi ò ní bẹ̀rù àràmàǹdà kí ni irú èyí talẹ̀ tó tún fẹ́ kọrin ewì bí òṣọmọ ọba Adémọ́lá ọmọ Adélabú ni èmi Adémọ́lá Adélabú òbúrò tó ń jí forin tiẹ̀ júbà Òdùmarè ọgbọ́n bẹ èèyàn wà. Ojútáyé dé ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni bó Olódùmarè ń bẹ mò ń béèrè wò àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀ ẹni tí ó pìtàn Yorùbá dé ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá
ẹ gbọ́ ṣé lóòótọ́ aláàfin àgbà ọba ni àáfàá àbúlálà tí ń bẹ lóde ọ̀fà ta ló mọ̀ ọ́ adémọlá adélábù ń gbé gbogbo rẹ̀ bọ̀ ẹ gbọ́ kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ yorùbá. adélábù ibi táwọn ò lè dé mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀ adémọlá adélábù ẹni tó du àgbétàn yorùbá lé lọ́wọ́ àyìnlá mo ṣe lákàlàkà níbi odò ń gbójúgbà mi lọ òdùmọ̀rì ló rán mi sílẹ̀ yorùbá ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè adémọlá adélábù ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó olódùmarè bí ètò ojútáyé ńlẹ́ ẹ̀ máa wò lórí móhùnmáwòrán yín iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 08035227441 08035227441 adémọlá adélábù lẹ̀ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀. ní ọdún mẹ́tàlá sẹ́yìn tí a ti gbádùn ètò ojútáyé bí a bá rántí nínú ojútáyé yìí ni a ti mú ètò ńlá kan wá tí a pè ní ajíran ìlú àwọn òkú ajíran ìlú àwọn òkú ajíran ìlú àwọn òkú yìí a ò dédé débẹ̀ bí kò ṣe nípa ìrànlọ́wọ́ olóògbé ọba R.A. Oṣófayọ̀ ọba ògbóni àgbáyé tí ó rán bàbá wa Adékọ̀yà tẹ̀lé wa lọ kí a tó tẹ̀síwájú lọ sí ìlú ajíran olóògbé ọba Oṣófayọ̀ ṣàlàyé ọ̀rọ̀ lórí àwọn eléré ọmọ ní ọjọ́ náà lọ́hùn-ún bí wọ́n ṣe máa yọ ayé lẹ́nu. ìlú ajíran jẹ́ ìlú tí òkú àti alààyè ń gbé láyé ìjọ́hun àná. ìlú ajíran ń bẹ láàrin òkun àtọ̀sà èyí já sí pé agbede méjì ayé àtọ̀run. bí ènìyàn bá kú láyé ìgbàgbọ́ Yorùbá ni pé yóò gba ajíran kọjá kó tó ròde ọ̀run. ìlú yìí ni wọ́n sì ti ń pẹ̀dá ènìyàn. ìlú ajíran jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé tí àwọn ọdẹ ti ń péjọ jẹ ẹran tí wọ́n bá pa òun náà ni a ṣe ń pè ní
ìlú tí a ti ń péjọ jẹ ẹran tí jẹ́ ajiran. ṣùgbọ́n ká tó dé ìlú ajiran abẹ́gìjà sí ìlú alágùtàn. ìlú alágùtàn yìí jẹ́ ìlú láéláé. gbogbo ayé ló mọ̀ pé ìgúnnu ló ní tápà bẹ́ẹ̀ tápà ló ní ìgúnnu. ìlú alágùtàn yìí ni ìgúnnu tẹ̀dó sí nígbà tó gbéra látòkè ọya lọ́hùn-ún. ìlú alágùtàn ni ìgúnnu kọ́kọ́ tẹ̀dó sí ní ilẹ̀ Yorùbá. ó sì jẹ́ àkọ́kọ́ nínú ìlú Yorùbá tó gba ìgúnnu lálejò. a kò ṣàì fi ọ̀rọ̀ wé àwọn olóyè alágùtàn lẹ́nu wò tí wọ́n sì jẹ́ olùdarí àti atọ́kùn àwọn ìgúnnu kó. ẹ rí wípé gbogbo wa ṣe kábíyèsí níwájú ọba Ajíbọ́lọ́run sọ̀rọ̀ ọba Akínlóye Òjòmú tilẹ̀ Ajiran. ibi tí à ń wò yìí ni ibi tí òkú àti alààyè ti máa ń ṣọ̀sẹ̀ ní ọjọ́ kẹta ọ̀sẹ̀. ìlú yìí náà ni òkú àti alààyè máa ń. ibi tí à ń wò yìí ni ibi tí òkú àti alààyè ti máa ń ṣe ọ̀sẹ̀ ní ọjọ́ kẹta ọ̀sẹ̀. bí ìgbà tí àwọn onígbàgbọ́ tàbí mùsùlùmí bá ń ṣe ẹ̀sìn. ìlú yìí tí à ń gbọ́ yìí náà ni òkú àti alààyè máa ń jó. ní àtijọ́ ìlú Ajiran yìí òkú àti alààyè ẹ̀dá ni ó ń gbé ibẹ̀. ṣùgbọ́n ayédayé èbó ó dayé epo tó ń ṣèéfín ó dayé kámu sìgá. ìdí rèé tí àwọn òkú yìí fi kóre ibi àìmọ̀ tí wọ́n fi àdúgbò wọn yìí sílẹ̀ tí wọ́n sì ń wá ní ọjọ́ mẹ́jọ láti ṣe ọ̀sẹ̀ pẹ̀lú àwọn ará ayé. tọ́ bí oko ò bá jìnnà ilá kì í kò. ẹ wá wo àwọn olóyè tó mú wa wo àdúgbò tí àwọn òkú ń gbé. nítorí ọba ti ká a mọ́ ààfin rẹ̀ wọn ò sì fún ẹnikẹ́ni láyè láti débẹ̀. ṣùgbọ́n nítorí ọlá àwọn àgbàlagbà la fi wọ àdúgbò tí àwọn òkú ń gbé yìí. ẹ bá wa ká lọ. tọ́ bó ṣe rí rèé o nípa ìlú Ajiran tí à ń pè ní ìlú àwọn òkú. kókó ohun tó mú wa gbé ètò yìí sáfẹ́fẹ́ ni wípé òkú kì í dédé dé Ajiran. àwọn òkú tí wọ́n bá kú láìpé ọjọ́ ni wọ́n máa ń dé sílùú Ajiran. àwọn òkú tí wọ́n bá ṣẹ́ lórí wọ́n ó sì wà níbẹ̀ wọ́n máa gbébẹ̀ títí tí yóò fi di ìgbà tí wọ́n ó lò lórí ilẹ̀ alààyè. èyí la ṣe ń ké sí wa nítòsí pé ká ṣíwọ́ ká yé dára wa lóró ká yé ṣe ìbàjẹ́ sí iṣẹ́ Olódùmarè. àwa ọmọ Yorùbá ẹ jẹ́ á kóra wa mọ́ra. ẹ má jẹ́ á para wa ẹ má jẹ́ á gbẹ̀mí ara wa. torí ohun tí Ọlọ́run fẹ́ kó lọ sókè ẹ má jẹ́ á fàrílẹ̀. ohun tọ́lọ́run fẹ́ kó lọ síwájú ẹ má jẹ́ á fàrẹ̀yìn. bá a bá ti lò fẹ́ pẹ̀lú ara wa kò sí ni a ó ní tẹ̀síwájú ní ọ̀nà gbogbo. bó ṣe rí rèé lórí Ajiran ìlú àwọn òkú. ẹ ṣé púpọ̀. ṣé a ti stop ni. mo ti stop ni.